àwọn àjọ Coalition of Orolu Tailoring Union bá kábíyèsí Olúfọ́n tilẹ̀ Ifọ̀n ọba His Royal Majesty Peter Olúwọlé Ìpàdéọlá Ìlúfẹ́milóyè Akínyóyè kẹta dáwọ́ ìdùnnú. Àbẹ̀wò àpapọ̀ àwọn ẹgbẹ́ télọ̀ ti ìjọba ìbílẹ̀ Òròlú tí ó kó àwọn adarí ẹgbẹ́ NUT Nigerian Union of Tailors, NSPT Nigeria Society of Professional Tailors àti FNT Federation of Nigerian Tailors sínú ni ó jẹ́ ohun ìwúrí gẹ́gẹ́ bí Olúfọ́n ti ìlú Ifọ̀n ṣe fi tẹ̀ríntọ̀yàyà gba àlejò wọn ní ààfin Ọbàtálá ní ọjọ́ 12 oṣù keje ọdún 2024. Nínú àwọn adarí ẹgbẹ́ náà ni a ti rí Chief Azeez Waheed tí gbogbo ayé mọ̀ sí Presido, alága fún gbogbo àpapọ̀ ẹgbẹ́ télọ̀ ní ìjọba ìbílẹ̀ Òròlú tí a mọ̀ sí Coalition of Orolu Tailoring Union. Mr. Pópóọlá Wàsíù igbákejì alága àti akọ̀wé Mr. Ajibade Monirudeen. Àwọn àjọ yìí fi ìdùnnú wọn hàn sí kábíyèsí Olúfọ́n ti ìlú Ifọ̀n. Wọ́n ní àkókò tí ìlú Ifọ̀n nílò wọn jùlọ ni Elédùmarè gbé wọn gun orí àpèrè bàbá wọn. Bákan náà ni wọ́n kí bàbá wa Olúfọ́n kú oríire ìwúyè gẹ́gẹ́ bí Olúfọ́n ẹlẹ́ẹ̀karùnlélọ́gbọ̀n. Wọ́n gbà á ládùúrà wípé ìgbà wọn yóò tu ìlú Ifọ̀n lára. Àwọn àjọ yìí fi pátákó tí àwòrán ọba Olúfọ́n tí ó rẹwà jùlọ wà ní ara rẹ̀ ṣọwọ́ sí ààfin Ọbàtálá nínú àbẹ̀wò wọn sí ọba kábíyèsí His Royal Majesty Peter Olúwọlé Ìpàdéọlá Ìlúfẹ́milóyè Akínyóyè ẹlẹ́ẹ̀kẹta. Bàbá kékeré Olúfọ́n Alhaji Prince Ọládépò Tajudeen fi ẹ̀mí ìmoore hàn sí àwọn ẹgbẹ́ télọ̀. Bàbá ní agbára Ọlọ́run àbá àti bàbá sí Ọlọ́run jẹ́ kó mú yé. Inú gbogbo ọmọ Olúfọ́n dùn, inú gbogbo ìjòyè dùn àti gbogbo Ifọ̀n lápapọ̀ wípé ẹ ṣe àpọ́nlé ńlá fún bàbá. Aṣọ yìí, aṣọ àpẹẹlẹ, aṣọ ẹ̀yẹ kò ní wọ́n lára yìí. Ẹ mọ̀ rí ní ẹ mọ̀ rí lò. Ẹgbẹ́ yìí ò ní túká wọn. Ṣé tí ẹ kí ṣe tèmi ò ní bọ́ sí láàrin. Ìdáyédè ò ní bọ́ sí láàrin. Ọmọṣẹ́ tí ó kù mọ́ Ọlọ́run ní jẹ́ ẹgbẹ́. Gbogbo yín lẹ́ẹ̀rí ṣe o. Nígbà tí wọ́n sọ̀rọ̀ fún àpọ́nlé ńlá tí wọ́n ṣe fún Olúfọ́n àti ìdílé Olúfọ́n lápapọ̀, wọn kò ṣàì gbóṣùbà káre fún àjọ náà. Pàtàkì jùlọ àwọn adarí ẹgbẹ́ àti ìkàlẹ̀ ọmọọba Kàsálí Akínlóye, Chief Mrs. Lamlat Afọlábí Ìyálóde ìlú Ifọ̀n tí wọ́n jẹ́ alákòóso àgbà pátápátá fún gbogbo ẹgbẹ́ télọ̀ ní ìjọba ìbílẹ̀ Òròlú. Wọ́n gbà ládùúrà wípé iwájú iwájú lẹgbẹ́ wọn yóò máa lọ. Kábíyèsí Ọba Peter fi ìdùnnú ṣe àdúrà fún gbogbo ọmọ ẹgbẹ́ lápapọ̀. Wọ́n fi ẹ̀mí ìmoore hàn sí wọn, wọ́n sì gbà wọ́n níyànjú láti máa fi ìṣọ̀kan tukọ̀ ẹgbẹ́ wọn. Ẹ má gbàgbé pé Coalition of Orolu Tailoring Union ni ó jẹ́ àkójọpọ̀ ẹgbẹ́ NUT tí Comrade KB Ọlátúndé jẹ́ alága fún ní ìjọba ìbílẹ̀ Òròlú, NSPT lábẹ́ alága Comrade Ọláníyàn Kazeem níjọba ìbílẹ̀ Òròlú àti FNT lábẹ́ ìdarí Comrade Hamsat Jimoh Alamu. Kí Elédùmarè jẹ́ kí ìlú Ifọ̀n máa tẹ̀síwájú, àmín. Ọba wa gòròyè àdúpẹ́ Ìlúfẹ́milóyè lọ́ba wa. Ọba wa gòròyè àti dúpẹ́ Ìlúfẹ́milóyè lọ́ba wa. Ọ̀jọ̀gbọ́n olóyè àgbà orin ọpẹ́ ló yẹrù mi Àkàndé wa. Tó bá jẹ́ ti ká pèdè ní ká tún ìròrí ṣe wá àṣìbáyé. Gbàmọ́lú elédùn ẹ̀ lọ bá rán ẹ̀bùn yẹn pọ̀ púpọ̀ gan tó kún mi ò lè wí nǹkan téèyàn kan ti wí. Gẹ́gẹ́ bí ẹ ṣe àdúrà fún wa, nítorí pé àwa tí ẹ ṣe àdúrà fún ní àárọ̀ yìí, àwa lẹ́jí jẹ́ ọmọ ẹgbẹ́ aráṣẹ oníjọba ìbílẹ̀ Òròlú, ṣùgbọ́n ó pẹ̀ka sí mẹ́ta. Àkọ́kọ́ náà ní Nigeria Union of Tailors NUT, a rí NSPT
Nigeria Society Professional of the Tailor ní Nigeria adẹ̀rí Federation of Nigeria Tailor láàrin báyìí ṣùgbọ́n lálàfo bẹ́ẹ̀ ò ní ẹ̀ka méjì ti dìde lára NUT òun náà ní NSPT àti Federation so àwa ni àwa síwájú ní láàárọ̀ ìtàlẹ̀ kí n pé ẹ káàbọ̀ sí orí àpèrè àwọn baba ńlá yín pé gígùn ẹ̀mí àti àlàáfíà ara Ọlọ́run jẹ́ fi gbé ìgbà náà ìgbà yín Ọlọ́run jẹ́ kó tù wá lára ìlúmọ́ tó ti ní ìlọsíwájú Ọlọ́run túbọ̀ tó máa ní ìtẹ̀síwájú lásìkò tí ẹ di ọba Olúfọ́n ìlúfọ́ òní rẹ̀ yìí oore ńláńlá ìbùkún ńláńlá Ọlọ́run bá tarẹ̀ sí ìlú ẹ̀yin onígbà ẹ̀ mà sí dáadáa àbúrò ò ní ṣẹlẹ̀ sí gbogbo ẹni tó bá gbógun tì yín nílùú fún Ọlọ́run fún yín ní ìṣẹ́gun lórí nínú ilé lóde ni níta ni Ọlọ́run bá fún yín ní ìṣẹ́gun lásìkò yín ìlú fọ́ọ̀rù yọra yìí aboyún ilé wọn máa bí wẹ́rẹ́ a máa tọwọ́ làbòsùn àgbọn òbí wẹ́rẹ́ lágbára Ọlọ́run lásìkò tí yóò tù wá lára ẹ̀yin onígbà yóò tù yín lára látara bẹ́ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín gan fún bàbá ẹ̀yin bàbá wa àwa ni ọmọ ẹgbẹ́ aránṣẹ́ níjọba ìbílẹ̀ Òròdú a dẹ̀ tún fi àsìkò tó kí yín fún ayẹyẹ àṣekágbá ìwúyè tí ẹ ṣe ìgbà ọdún kan lágbára Ọlọ́run Ifá tí ń rojú tí ń ráàyè ó tún wà láàyè sí i.